Africa Content TV.
lọ́jọ́ sọ pé yìí ní sí àyílẹ̀ ọgbọ̀n òkú tó sì bá ní òtún. Ìbí sí àyílẹ̀ ọgbọ̀n òkú yóò sì bá ní òtún ní. Lọ́jọ́ sọ pé yìí ní sí àyílẹ̀ ọgbọ̀n òkú tó sì bá ní òtún. Ìbí sí àyílẹ̀ ọgbọ̀n òkú yóò sì bá ní òtún.
òfújì ló sì tẹ́ ló ló kà. Èébè, wọ́n fẹ́ kọ́ student. Òṣùpá lọ́wọ́ ní bọ́wọ́ ní ìlú fún. Nítorí bọ́wọ́ kan ṣe kú. Olùsùpá ló jẹ́ bọ́wọ́ kan kúrò náà. Òjì ni sì tẹ́ ló ló kà. Lọ́wọ́ ní bọ́wọ́ mi rí fún. Nítorí bọ́wọ́ kan ṣe kú. Olùsùpá ló jẹ́ bọ́wọ́ kan Wọ́n ní kúrò náà. ìgbàgbọ́ ní ìfújì ló sì tẹ́. Orí ni kò séèyàn tí ó kò ṣùgbọ́n. Ọ̀la yóò kọrin ọgbọ́n. Wọ́n ní ìgbàgbọ́ ní ìfújì ló sì tẹ́. Orí ni Olùsèkìlọ̀ ìdè àgbájẹ́ barista. Orí ni Olùsèkìlọ̀ ìdè àgbájẹ́ barista. Orí ni Olùkọ́ ní táyì làbí bẹ́ẹ̀ kò wá. wàrà. Orí ni Olùkọ́ ní táyì làbí bẹ́ẹ̀ kò wá. orí ni Oníwàsíwá ìdè àbọ̀tọ̀bọ̀ náà. orí ni Oníwàsíwá ìdè àbọ̀tọ̀bọ̀ náà. orí ni Onírìndè lọ́dẹ síta. ọ̀ṣọ́ sọ́dẹ̀lẹ̀. Onírìndè lọ́dẹ síta. Ọ̀ṣọ́ sọ́dẹ̀lẹ̀. Àdàbò sákàrà sọ tilẹ̀ lọ. Lọ́sàn òdòdó. Àdàbò sákàrà sọ tilẹ̀ lọ. Òdòdó. Obìnrin kan ló kúrò ní Màsáńdò lọ́dẹ tí. Obìnrin kan ló kúrò ní Màsáńdò lọ́dẹ tí. Obìnrin kíkọ̀ tó ṣe tọ́sán. Gbogbo